ìlú Ìlọrin kìí ṣe ìlú fìtínà fa, ìlú Ìlọrin kìí ṣe ìlú jàgídíjàgan, ìlú tó jìnnà síná tó sùn màálù jánà Ìlọrin ni. Gbogbo ọmọ káàárọ̀ oòjíire bí ẹ kú dédé àkókò yìí o, níbi tí ẹ bá ti ń gbọ́ mi. Ìdí ni pé àwọn èèyàn kan ń bẹ lálẹ́, àwọn èèyàn kan ń bẹ lóru, àwọn èèyàn kan ń bẹ láàárọ̀, àwọn èèyàn kan ń bẹ lọ́sàn-án, àwọn èèyàn kan ń bẹ rọ̀lẹ́. Ìgbàkígbà táwa bá jáde táìmù ọ̀dọ̀ tiwa ni, táìmù kí táìmù tó bá bọ́ sí lọ́dọ̀ tí ni mo ṣe kí yín. Bó bá járọ̀ ni ẹ káàárọ̀, bó bá jọ̀sán ni ẹ káàsán, bó bá jẹ́ rọ̀lẹ́ ni ẹ kú rọ̀lẹ́, tó bá jálẹ́ ni ẹ káalẹ́, bó bá jòrò ni àsùnjí o. Akandọ́ra Ìkòǹkò ló kọ mi. Àjàó Àró irúnmọlẹ̀ padà bọ̀ràn míyàn. Òkí gbogbo yín nílé lóko lódò lẹ́yìn odi. Gbogbo ẹ̀yin tẹ́títẹ́tí tọ́mọ̀ ọ̀rọ̀ gbọ́ ẹ̀tún wá yá mi létí inú yín. Ẹ wá fi gbéyàwó ọ̀rọ̀. Ìṣẹ̀lẹ̀ tó tún ṣẹlẹ̀ nílọrin láìpẹ́ yìí, àbí ká sọ pé inú ọdún yìí, ọdún tí ò tíì tóṣù kan ò tíì parí, ọdún tí ò tíì pé ọjọ́ mẹ́wàá, ìṣẹ̀lẹ̀ yìí bàyàn lọ́kàn jẹ́. Gbogbo wa ńlá ń káàánú ìpínlẹ̀ Kwara látàrí ìjínigbé ìkọlù tó wáyé ń bẹ̀ lọ́dún tó lọ. Ọba aládé kan wọ́n ti jí gbé, àtọmọ ẹ̀ tó ẹ̀sẹ̀ sìn rúùlù, owó rọ̀gùnrọ̀gùn wọn ní kí wọ́n kó wá kí wọ́n wá fi béèlì wọn. Gbogbo àná la fi ń ṣírò ara wa pé tí ń ṣẹlẹ̀ sáwọn èèyàn yìí, ikú tí ń pojúgbẹ̀ ẹni tí ń pòwe fúnni ni. Àwọn ẹlẹ́sìn mùsùlùmí bẹ̀ tẹ́ ẹ bá gbàgbé ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ló ti wáyé. Ìkan ń bẹ tó yẹ kí n sọ̀rọ̀ nípa ẹ̀ lákòókò kan. Bàbá àgbàlagbà kan pẹ̀lú àwọn ìsọ̀ǹgbẹ wọn nínú ẹ̀sìn Islam tí wọ́n rèé bárábìnrin kan lé oníṣẹ̀ṣe ni ọlọ́sùn ni ń pé kó kúrò ládùúgbò àwọn ẹni tó kọ́ létí ìṣe pé tí ọ̀rẹ́ ń ti lé bẹ̀ ọmọ onílé ni o. Ìlú ọ̀hún náà ni wọ́n bí òun náà sí o. Ìlọrin ni bàbá, Ìlọrin nìyẹ́ o. Wọ́n nítorí pé kò ṣẹ̀sìn Islam kó kúrò lọ́dọ̀ àwọn orílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè ẹlẹ́sìn kan. Ní tó bá wu táyé ló lè sìn, ẹ̀sìn bàbá ọgbọ́mọlà. Èyí tó bá wu Kẹ́hìndé ni kọ́yàn láàyò. Bó bá wu táyé ó lè ṣe Christianity, kí Kẹ́hìndé ó ṣe Islam, kí Dòwú wọn sọ pé ìṣẹ̀ṣe lòun fẹ́ ṣe. Ilẹ̀ káàárọ̀ oòjíire ọ̀pọ̀lọpọ̀ nǹkan láfààyè gbà ló jẹ́ kí ìrẹ́pọ̀ wà láàrin wa, ńlọ́jà lè bára wa ṣe. Láyàjọ́ Kérésìmesì gbogbo wa là á jẹun nílé Christian. Bó bá di dásìkò ìtúnu àwẹ̀ gbogbo wa la lọlé àwọn mùsùlùmí lọ jẹun. Àwọn àkókò kan ń bẹ tá a máa ń bá wọn sínú àwẹ̀ àgbàwẹ̀ o, ṣùgbọ́n àkó tí wọ́n fẹ́ sínú tán ti ṣe mọ́ínmọ́ín tán àwọn náà lọ lé wọn. A fi mọ́ínmọ́ín túkọ̀ wò, a fọ̀lẹ̀ túkọ̀ wò. Ìfẹ́ ní jẹ́ bẹ́ẹ̀, ìfẹ́ là ń tà ẹ̀mọ̀jọ́lá adé. Onílọ́wọ́ yípadà ìlú ló chẹ́ǹjì torí àwọn afọ̀sán gbẹ̀sìn ti sọ pé ta láàárọ̀ jẹ́ nǹkan kan. Àwọn ẹlẹ́sìn àgbàsódì, àwọn tó jẹ́ wípé pàpà síbẹ̀síbẹ̀ náà tí wọ́n láwọn gbẹ̀sìn àgbàsódì, ìgbé ayé wọn ò ní túmọ̀, ìgbé ayé wọn ò ní direction. Àwọn gangan tí wọ́n wá mú láyé òye wọn á ti wá sórí ọmọ tó wọ́. Bóyá bàbá wí gbólóhùn kan tàbí méjì fún wọn, bóyá ọpọlọ wọn lè sẹ́ẹ̀tì. Àti pàápàá eléyìí tó délẹ̀ yìí, gómìnà ìpínlẹ̀ Kwara ní kí n kọ́kọ́ béèrè lọ́wọ́ wọn, ṣé wọ́n fẹ́ sọ pé wọn ò gbọ́ síṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí? Bí wọn ò bá gbọ́, aṣòfin wo ló wá láti agbègbè yẹn? Ṣé wọ́n ní sẹ́nétọ̀ ní senatorial district wọn? Ṣé wọ́n ní house of rep member ní constituency wọn? Ṣé wọ́n lágbàgà ìjọba ìbílẹ̀ nínú local government? Ṣé wọ́n lẹ́ni tó ń represent wọn nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Kwara? Bó bá wà, kí ni ìgbésẹ̀ táwọn wọ̀nyí ti gbé? Community ọ̀hún ṣé wọ́n ládarí ń bẹ̀? Ìhà wo ládarí ọ̀hún kọ sí i? Irú adarí wo wọ́n ní? Mùsùlùmí ni lòun náà ó gbẹ̀sìn sórí bíi ti háràhárà. Ṣé wọ́n níwà tó bẹ́sìn wọn mu? Gbogbo àwọn wọ̀nyí ló yẹ kó gbé ìgbésẹ̀, torí pé ìṣẹ̀lẹ̀ tí mo ń sọ̀rọ̀ rẹ̀ tàbí tí mo fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ tí ò ṣe máa sọ ni o.
wọ́n lọ bá màmá yìí wọ́n pé ó sáàmọ̀ wípé àwọn tó ń ṣèṣẹ̀ṣe àtàwọn ọlọ́sùn à ń lé wọn káàkiri, gbé ilé rẹ̀ kú òǹbí tó wà hàn tàbí kó kú òǹbí tó wà hàn. màmá láwọn sọ pé ilé tí mo ti kọ́ tó ti lé lógún ọdún, níbi tí mo ti ń gbé tó ti lé lógún ọdún, níbi táwọn èèyàn mọ̀ mí mọ́ tí wọn ò yáwó ralẹ̀ tí wọn ò yáwó lọ́wọ́ yín kọ́lé, tẹ wá ní kí n kó ń bẹ̀ lọ́sàn-án kan lóru kan, níbo lẹ fẹ́ kí n máa lọ. wá ní ọ̀dà bọ́ọ̀lọ́ ìṣẹ̀lẹ̀ kan sì ṣẹlẹ̀ sí ọ láìpẹ́ o. ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ náà ni pé àwa ń gbọ́ táwọn èèyàn kan sọ pé wọ́n dáná sun lé rẹ o, bóyá bọ́n bá wá dáná sun bóyá ọ lọ ojú gbogbo wọ́ọ̀jọ̀ tó. èmi wá wò ó wípé àtàwọn tó sọ̀rọ̀ yìí àtàwọn tó jọ wà ń bẹ̀ wọ́n yẹ kí wọ́n wà lákòóló ọlọ́pàá lọ́wọ́ báyìí. tó bá jẹ́ pé lóòótọ́ lòfin òsègbèsẹ́ nìkan, ìyá tí nǹkan ṣẹlẹ̀ sí, ṣé ẹ ti lọ àgọ́ ọlọ́pàá, ṣé ẹ ti lọ bá wọn, ẹ ti lọ sọ fún wọn, ẹ ti lọ fi yùn lọ́lẹ̀ ńbẹ̀. bẹ́ẹ̀ bá ti sọ fáwọn ọlọ́pàá, àwọn ọlọ́pàá gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ lé lórí. lóòótọ́ ìdálù nìṣèlú, ó ní bá a ṣe tẹ̀lú oníkálukú dó, ṣùgbọ́n kò sí òfin kan bíi ti wù kọ́ mọ́ láti ìbú dóòrò orílẹ̀-èdè Nàìjíríà. òfin tó ní kẹ́nìkan mọ̀ sí ẹ̀sìn tó nígbàgbọ́ nínú ẹ̀ tàbí tó tẹ́ lọ́rùn. ń tá ń pè lẹ́sìn ní ọ̀nà ìjọsìn. bó o la ṣe ń bọ́ Ọlọ́run sọ̀rọ̀, bó o la ṣe ń jọ́sìn fún Ọlọ́run, bó o la ṣe ń fìyìn fún Ọlọ́run, bó o la ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, bó o la ṣe ń fẹ̀mí ìmoore hàn sọ́lọ́run. ní tí wọ́n ń pè ní jọ́sìn nu. ìbí tá a wá ń kóra wa papọ̀ jọ sí là ń pè ní ilé tá a ti ń jọ́sìn, tá a ti jọ ń sìn, tá a ti jọ ń sin Ọlọ́run. ìyẹn lè decide láti máa sin Ọlọ́run rẹ̀ nínú ilé. Like myself, inú ilé mi ní ilé ìjọsìn mi, ńbẹ̀ mo ti ń sin Ọlọ́run. Ọlọ́run ọ̀dẹ̀ sọ fún mi pé dandan ni kí n lọ bìkan kí n tó pé òun, ó sì ń dá mi lóhùn torí pé mo mọ̀ pé Ọlọ́run tèmi kò pé méjì, bẹ́ẹ̀ ni ò nira, ìgbé ayé ẹ̀ ò nira. ó mọ̀ wípé mo nílò àwọn nǹkan wọ̀nyí, ó mọ̀ ọ̀nà tí ó fi pèsè ẹ̀. mo sì ń dúpẹ́ oore tó ṣe fún mi, èyí tí ò tí ì ṣe, èyí tí ń ṣe lọ́wọ́ àti èyí léyìí tí ó tún padà ṣe. now ìyá yìí, ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí, báwọn èèyàn bá lè ràn wá lọ́wọ́ kí màmá yìí ó ní justice. ẹnìkan kan ò gbọ́dọ̀ pariwo justice for anybody mọ́ níwájú ọ̀dọ̀ mi. ó ti túmọ̀ sí pé aláàyò anípọ̀sìn tàbí pé ẹni tí ò léèyàn nìyà ń jẹ. ṣé ìyá yìí ò léèyàn? bí ó bá léèyàn ọlọ́lọ́run, ó bí àwọn ọmọ tiẹ̀, kò fi lé ayé ní ọmọ ọlọ́mọ lára. n ò fẹ́ jẹ́ ká kàwé mi ó pọ̀ ju tí mo fẹ́ sọ lọ. ẹ jẹ́ á kọ́kọ́ wo fọ́nrán yìí, lẹ́yìn ìgbà tá a bá wò tán kí wọ́n á sọ̀rọ̀ kéékèèké lórí ẹ̀. God bless you. àánú Ọlọ́run ní fi sílẹ̀ ṣe pọ̀. àwọn ni wọ́n dààmú yín. àwọn community àdúgbò. ń pé kí nìyẹn. pé ń fẹ́ Ọlọ́sùn bí ń sì fọlọ́dìsá. ok ṣe rẹ́ǹtì lé síbí báyìí ni. mo kọ́ lé mi fúnra mi ní ẹ̀sìn bá mi ni. ok má bínú ṣe ra léyìí gangan ní abẹ́yìn lẹ kọ́ láti pilẹ̀. mo kọ́ láti pilẹ̀ ni mo kọ́. ok má bínú ẹ ti kọ́ léyìn ní tó bí oṣù mélòó. ẹ ti wà níbí báyìí. ok ní gbogbo ogún ọdún ẹ̀wọ̀n àwọn kò ń ṣẹ̀ṣẹ̀ ní gbà yẹn àbí. wọ́n mọ̀ torí wọ́n máa ń rá ẹlòmíì gba kọ́nà rá wọ́n yẹn fẹ́ kéèyàn yókù rí. ok ẹ dàkẹ́ má bínú ìyá wa ǹjẹ́ bẹ́ẹ̀ ṣe wà yìí sẹ́yìn náà mo ń gbìyànjú bẹ́ẹ̀ bá wọn kírun ẹwádìí ọ̀sẹ̀ àbẹ́yẹ̀ wá ṣe mọ́ ẹfi tó yẹ ṣe wọlé. mi ò kírun rí òye má bẹ́ẹ̀ ṣe kírun. ok ẹ ṣe gan ìyá mi ẹ jọ̀wọ́ ẹ má bínú gbogbo àjọ oníṣẹ̀ṣe ní Kwara State la wà ní bíbá yìí àsìkò ojú sí ọ̀pọ̀lọpọ̀ ohun tí a bá ní ìletò yìí ọjà àárẹ̀ ọ̀kan fún wa nípa tí wọ́n ń gbọ́ kọjá sí pé owó eléyìí ọmọ ṣẹlẹ̀ nílùú yìí kí ló ṣe Ìlọrin ní Ìbàdàn àbí báwo ní Ìbàdàn ṣe jẹ́ gan. àwọn gbogbo ara àlejò là ń bẹ́ ń bì kì í ṣe wí Ìlọrin gangan ni àwọn gbogbo àlejò là ń kọ́lé síbẹ̀. nínú Ìlọrin náà sì ni bọ̀tí owó àyín tẹ́ wà tẹ́ pẹ́ lórí ìbílẹ̀ wà níbẹ̀ jẹ́ bí ara ní àtìlú mìíràn bí àjọ̀dá. ní ẹ̀sìn wáyé ó ti tó gún ọdún ẹnìyàn kò sọ pé ẹ̀sìn wà ń bíbà yín gbà yẹn àmọ́ lẹ́yìn pé kan bá wọn fi oníṣẹ̀ṣe ṣùgbọ́n tí orí bá ń fún wọn tí inú bá ń wọ́n ó dà pé ẹ máa ń fún wọn ní nǹkan gbà yẹn wọ́n sọ pé tó bá ẹjọ́ ń ṣẹ̀ṣẹ̀ àwọn ọ̀fẹ́ gbà kan yín gbà yẹn àbí. ṣé ẹ bá wọn community ṣe. ń bá wọn ṣe mò ń dáwó ọmọ mi máa ń lọ community ọmọ mi ọkùnrin. ó kẹ́ dákun ẹ má bínú ṣé ó lẹ́sùn kan àbí gbólóhùn àṣọkọ tí ọkọ wà bí fọ́ọ̀kọ́ gbọ́n wá lé láti pé ẹni ọ̀dáná sun lé yín báyìí. kan tó lẹ̀lẹ̀ wọn á ṣe mẹ́tìnì ní ọwọ́ ní á ní kọ́ mọ̀ pè mí wá àwọn ìyá gbogbo àlà ń bẹ ní ìrìnyàn pọ̀ à ń ṣe lọ́wọ́ ní á ní kẹ́ ẹ̀ pè mí wá mo sì tẹ̀ lọ́mọ yẹn pé kí wọ́n ní sùúrù mo wá dọ̀hún á ní tí wọ́n pè mí fún sẹ́mi farabalẹ̀ gbọ́ mo ní kí ló ṣẹlẹ̀ pé torí mo múra lé ọdún mi ni á ní tí mò ń ṣe pé
aláǹfà wá bá àwọn community ló pè mí aláǹfà wá bá wọn pé àwọn ìfẹ́ ìṣẹ̀ṣe ìrìn sì fẹ́ Ọlọ́sùn kankan ṣé bẹ́ẹ̀ mi mọ̀ pé Ọlọ́sùn wọn ti ń lé wọn dànù màá bí tèmi kọ́ níwájú ọlọ́dẹ mú bí tèmi kọ́ pé ntí wọn bá fẹ́ àfà gangan ní kan jẹ́ kí a rí mi à ń sẹ́mi ègbọ́ torí àwọn fẹ́ jólé ẹ o tí wọ́n bá ti á jólé ẹ ṣé màá tó sọ yẹn. wọ́n mọ̀ wọ́n tí wọ́n bá ti jó ọ̀sà àwọn àbígbà lọ wọ́n lè wọ́ ọ̀kọ́lé ni ìrètí ní ọ̀dà ló ti pẹ́. àwọn tó sọ yẹn wọ́n ti tó bí ọdún mélòó tẹ́ ti sọ̀rọ̀ yẹn gbẹ̀yìn. akọ́n tó lọ ilé ọdún àfẹ́lẹ́ sọ̀sọ̀. ọ̀kẹ́ jásí pé láìpẹ́ yìí náà ni inú oṣù kọkànlá ni wọ́n sọ wọ́n láwọn ó jó lé yín wọ́n sì padà tó wá jó náà. ara mi ẹ balẹ̀. ẹ dákẹ́ mọ́ bínú béèrè àkàfẹ́ bẹ́ẹ̀ pé sígbà tí lè ti wá ṣẹlẹ̀ sí ẹ fẹ́ kó nú ẹ̀sìn ṣẹ̀ṣẹ̀ abẹ́sì. bóògùn bá yọ bí ìyá mi fi mí sí ni ìyá mi ló mú lé mi lọ́wọ́. ó túmọ̀ sí pé. ìyá mi torí ìyá mi ní ibodò sàárẹ̀. ok sẹ́yìn ń bá wọn bodò ládùúgbò yìí ni. ní ibodò ìsánlùsì ìyá mi mú lé mi lọ́wọ́. ok kìí pẹ́ ń bodò ń bíbà yìí kìí pé kẹ́ ẹ pa àwọn ọmọ pé káwọn ọmọ bọ̀ wá ṣe ti yín. mi ò kọjá yèrè ìmọ̀yàn rí. ẹ dákun pẹ̀lú tó wá ṣẹlẹ̀ yìí ǹjẹ́ ṣé bóyá ńgbà ní bóyá táyà bá ṣe wọlé bóyá lè gbìyànjú fi ìṣẹ̀ṣe kalẹ̀ ṣẹ̀ṣe láti fi ìṣẹ̀ṣe kalẹ̀ pẹ̀lú jẹ́sí. orí ìṣẹ̀ṣe lẹ́kù sí ọgbà tí màá yóò ní dòkú gbogbo àgbáyé ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o gbogbo international council for Ifá religion gbogbo àjọ oníṣẹ̀ṣe lágbàáyé ẹ dákun gbogbo àjọ olórìṣà gbogbo ìṣọ̀kan oníṣẹ̀ṣe gbogbo oníṣẹ̀ṣe gbogbo àgbáyé lákọ̀ọ́dé lórí ọ̀rọ̀ yìí ọ̀dọ̀ yá wa láwa yìí ojú òní ti wà níjẹ̀bi o eléyìí lágbára o èyí ọ̀pọ̀ o èyí pọ̀ o èyí pọ̀ o ọ̀dà kò ní bàjẹ́ o. nínú àlàyé tí màmá yẹn ṣe tá a jọ wò ok wọ́n ní wọ́n sọ wípé àwọn ò fẹ́ Ọlọ́sùn tàbí olórìṣà ìbéèrè mi rèé kí lọ́kàn wọn pẹ̀lú tí kálukú ń sìn bóyá Ọ̀ṣun ni o bóyá onígi ni o bóyá olókùúta ni o ntọ́ bá wu kálukú ló lè sìn kò sí ntọ́ papọ̀ nínú ẹ̀sìn kálukú kì í ṣe èèyàn ló máa ṣèdájọ́ èèyàn ẹ jẹ́ ń déwájú Ọlọ́run ọ̀rọ̀ nù láti píríjì ẹ̀sìn èèyàn fún èèyàn bó tiẹ̀ jẹ́ pé láwọn orílẹ̀-èdè kan èèwọ̀ ni fẹ́lẹ́sìn kan láti píríjì ẹ̀sìn ẹ̀fẹ́ lòmíì o ti ṣẹ̀ sófin tó o bá ní ẹ wá gbẹ̀sìn mi tàbí ẹ wá sin ẹ̀sìn mi ọ gbọ́dọ̀ jẹ́ ní tó tọkàn onítọ̀hún wá fúnra lára ẹ̀ ẹ̀ tún bí léèrè pé sọ wá látọkàn ẹni àbí èèyàn kan ló pàṣẹ èdè ẹ àbí èèyàn kan ló fi tìpátìkúùkù mú ọ kò wá látọkàn mi ni kò fi kí ṣe tìpátìkúùkù ó dá o wọ́n béèrè lọ màmá sáyálégbé ní nílẹ̀ yìí wọ́n ní rárá fúnra wọn làwọn kọ́lé ilé táwọn sì kọ́ ti lé lógún ọdún táwọn ti kọ́ bó la ṣe wá wífẹ́ ń tọ́ kọ́lé tí ó ṣẹ̀ṣẹ̀ kọ́lé lánàá àti pé bẹ́ẹ̀ èèyàn bá fẹ́ ra lẹ̀ ẹ̀ ṣe é béèrè lọ́wọ́ ẹ̀ wípé sọ́lọ́sùn ni ọ́ o àbó lóòṣà àbó oníṣẹ̀ṣe ẹni ẹlẹ́ni tí ń gbé pẹ̀lú àlàáfíà nbí tọ́lọ́hún ó tún mú ẹ táyé yín ọ̀tá dé ẹ̀yin náà máa ń gbẹ́ ẹ̀kúlé lọ́bẹ̀ o ẹ̀ lọ́ máa ń gba nǹkan o bí nǹkan bá ṣe tàbó sọmọ tàbó ṣèyàwó yín ẹ yọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ gbẹ́ ẹ̀kúlé lọ́lé Ọlọ́sùn ẹ lọ́lé oníṣẹ̀ṣe tẹ́ ẹni kọ́ máa palẹ̀ ẹrù ẹ̀ mọ́ kó kúrò ládùúgbò bẹ́ẹ̀ bá nílò nǹkan ẹ̀yin gangan lọ síbẹ̀ láti lọ gbà á bẹ́ẹ̀ bá nílò ìrànlọ́wọ́ ó ń ṣe é ní community kò sí ní tẹ́ ẹni kí wọ́n ṣe tí wọ́n ó ṣe ọ̀dà o ẹ̀ wá ní wọ́n béèrè lọ màmá yẹn pé kọ́ má jẹ́ pé òun náà convert láti ẹ̀sìn kan sí mi ni bóyá mùsùlùmí ni tó wá convert sí ìṣẹ̀ṣe ó ní bí wọ́n ṣe bí òun nìyẹn ìṣẹ̀ṣe tó ń sì ń ṣe náà ló ti ń ṣe láti gbèrè ayé òun ò kírun rí bí èèyàn bá wá kírun rí màmá yẹn grandma ni ó tó lẹ́ni tó lè decide nǹkan tó ń fẹ́ ṣe mo lè máa kírun kí n pé n ò kírun mọ́ mo lè máa lọ ṣọ́ọ̀ṣì kí n pé n ò lọ mọ́ mo lè máa ṣe ìṣẹ̀ṣe kí n sọ pé n ò ṣèṣẹ̀ṣe mọ́ ìyẹn lè jó níṣẹ̀ṣe kó ní mùsùlùmí ló ń fẹ́ padà dà ó ń fẹ́ máa kírun ìyẹn lè jó níṣẹ̀ṣe kó pé ṣọ́ọ̀ṣì ló ń fẹ́ máa lọ ìyẹn lè máa lọ ṣọ́ọ̀ṣì púpọ̀ ń fẹ́ máa kírun ìyẹn lè máa lọ ṣọ́ọ̀ṣì púpọ̀ ń fẹ́ ṣèṣẹ̀ṣe ìyẹn lè máa kírun púpọ̀ ń fẹ́ lọ ṣọ́ọ̀ṣì
ìyẹn lè máa kírun kó gbèsè sí lóun fẹ́ ṣe gbèsè ayé kálukú ń bẹ lọ́wọ́ kálukú. màmá lòun ò kírun rí wọ́n ní ó sọ pé àwọn ò fẹ́ oníṣẹ̀ṣe wọ́n ń ṣèpàdé wọ́n ránṣẹ́ sáwọn àwọn fẹ́ bá wọn sọ gbólóhùn bíi méjì kan o torí pé àwọn àáfàá kan wá bá wọn láwọn ò fẹ́ oníṣẹ̀ṣe mọ́ sáwọn àáfàá ni ó dìtámì ilé ayé wa ni àwọn ní gbákejì Olódùmarè àbí àwọn alágbẹnusọ fọ́lọ́run àwọn ní gateman lọ́run rere àbọ̀run àtọ̀run àpáàdì àwọn náà mú late comer ń bẹ̀ ìjọba gangan ò lè tọ́kalẹ̀ ayé wa fún wa ìjọba lè gáìdì ìlú ó lè gáìdì wa ìjọba ò lè sọ fún mi pẹ́sìn tí mo fẹ́ sìn lélẹ́yìí wọ́n wá láwọn aláàfáà kan wá o pé tó àwọn ò fẹ́ oníṣẹ̀ṣe o àwọn ò sì fẹ́ ọlọ́sùn kankan tó pèsè bẹ́ẹ̀ mọ̀ wípé lílé làwọn ń lé ọlọ́sùn lílé làwọn ló níṣẹ̀ṣe padà mo fẹ́ràn màmá yìí wọ́n láwọn sọ wípé bí Ṣàngó bá ń pàràbà tí ń fàrókò ya bíi tìgí ńlá kọ́ ìbá máa lé olódò ìbá máa lé ọlọ́sùn kì í ṣe bíi tàwọn ọ̀dà wọ́n wá ní wọ́n láwọn fẹ́ jó ilé rẹ o àkọ́kọ́ ẹni tó sọ bẹ́ẹ̀ pé wọ́n sọ pé àwọn fẹ́ jólé ẹ̀ wọ́n mú ọyẹ kan mú òní ọ̀tọ̀ ká àwọn tó fẹ́ jólé bí kọ́sán padà jólé ọ̀hún wọ́n láwọn fẹ́ jólé ẹ̀ tán bá sì ti jó ṣèbọ̀ wà gbígbà wọ́n jólé tán màmá lòun ò níbi lọ aláwọn ọjọ́ kú síbi níṣẹ́ ńbẹ̀ láti wá ń pèjọba ìpínlẹ̀ Kwara kí wọ́n dákun dábọ̀ báwa gbé ìgbésẹ̀ akin yàtọ̀ sí pé gọ́ọ̀mẹ̀ntì ni ó tún lè màmá ń kọ́ lóòótọ́ yóò bá máa sọ pé olè tó kóni lẹ́rù ó ṣe ni lóore ni bí iná bá wọlé tó jóni ní nǹkan ń kọ́ torí pé ajàmọ́ máa là níná kò sí ní tẹ́ẹ̀fì sọ fún pé bí ni kó ti dáwọ́ dúró tó o bá ti jó débi stop yóò máa jó lọ́ntì ẹ̀ ni ó jó gbogbo lé ìkànlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan àmúsọ̀rọ̀ nǹkan àmúṣaragbára owó lè wà ń bẹ̀ gbogbo ẹ̀ náà jó mọ́lé yẹn nbo ni kí màmá ẹ̀ ò ti bẹ̀rẹ̀ there is something I love about this woman confident wọ́n sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni tó nírẹ̀wẹ̀sì tàbí oníbànújẹ́ ọkàn wọ́n ń sọ̀rọ̀ pẹ̀lú ọkàn akin bọ́n ṣe jóbìnrin tó bọ́n ṣe jágbàlagbà tó bàbá wa rírọ àgbà báyìí tá a bá wà yàn jẹ adáná sunlé mọ́ lórí àwa ń gbèrò àwa ní lọ́kàn bọ́mọ tí ń náà yóò sì soríire àbí pẹ́yìn gangan ẹ̀ sọ̀kalẹ̀ láyọ̀ onílẹ̀ ń rí ẹ̀rọ la o onílẹ̀ ń ṣe ẹ̀sọ́lá ẹnikẹ́ni tó bá ti lọ́wọ́ nù pé kán dáná sunlé onílé ń tọ́wọ́ lè ṣe nǹkan rí láyé bíi tí wù kọ́ mọ́ o so now wọ́n á béèrè lọ màmá yìí nílọrin tẹ́ ẹ wà yìí ẹ̀ máa bọ odò ńbẹ̀ ó ní rárá sàárẹ̀ lòun ti máa ń bọ odò tí ìyá òun sì ń bọ ní sàárẹ̀ náà lòun ń bọ bọ́ bá jẹ́ lọ́rin ní ti ń bọ odò nígbà tí ì ṣe pé wọ́n sọ pé odò ilé odò aláàfáà ni àbẹ́nìkan kò gbọ́dọ̀ ṣe é màmá yìí tún wáá dúró lórí ẹsẹ̀ tiẹ̀ kò bá wọn bọ odò ní Ìlọrin sàárẹ̀ ló ti lọ ń bọ odò ntọ́ bá gbani kalẹ̀ lọ́jọ́ ogun ńlá wárí fún bíi gbanigbani ntí kálukú ní gbàgbọ́ nínú ẹ̀kọ́ papọ̀ ntọ́ bá gbẹ̀mí ẹni là nínú ọ̀ràn làásàtọ̀ gẹ́gẹ́ bí olùgbèjà tá a bá wá rẹ́ni tó gbẹ̀mí ẹni là nínú dààmú dààbò bá a bá sọ wọ́n dòòsà kúnlẹ̀ bọ̀ kò tí ì pọ̀ jù now wọ́n wá ní ṣé tẹ́ bá ń bọ odò yín tàbí ẹ̀ ń ṣe ìṣẹ̀ṣe yín ẹ̀ mọ́ pa àwọn èèyàn kí wọ́n wá darapọ̀ mọ́ màmá yẹn lòun kì í kọjá àyè òun ò yí pé èèyàn pé kí wọ́n wá darapọ̀ mọ́ òun ọ̀dà wọ́n ti wá jólé yín sẹ́kù òǹbí ó ní yẹ̀kínì tí yẹ ò sí òun ò lè kú òun bẹ̀ o ibi tóun ó kù sí lòun àwọn ìjọba ìpínlẹ̀ Kwara lèmi ń bẹ̀ gbogbo àwọn tí wọ́n ní fọ̀ntán lè kán náà ìpínlẹ̀ Kwara ẹ dìde sí màmá yìí o torí pé odò ń gbọ́ máa dẹ́tẹ̀
tẹ́ ẹ bá ló kókó lọ kárùn lọ níjọ́ tó bá gbọ́mọ ọba ẹ gbọ́dọ̀ sọ pé ọ̀fọ̀ ṣẹ̀lú. àánú Olódùmarè ò ní fẹ́ nìkọ̀ọ̀kan wá sílẹ̀ o. gbogbo ohun tá a bá ń ṣe ẹja máa wò ó, tá a bá ń ta ká máa tọ́ o, kó mọ̀ bá dẹrùn onídìí o. ẹja rántí ọ̀la ẹ̀ ń ta fàsókè tó yí dóborí ọba ayé lè mọ̀ rí tọ̀run wo o. ògbénú ògùngàn ń ta fà sínú mọ́lẹ̀ àárọ̀ lẹ taná sílé onílé ni ọ̀sán lẹ taná sí ni alẹ́ lẹ taná sí ọwọ́ yín tẹ́ ẹ fi ṣe. mi ò ní gbólóhùn tí wọ́n sọ o ṣùgbọ́n mo nígbàgbọ́ wípé Ọlọ́run kì í fi bí san ire. tẹ́ bá rí arìnrìn lárúgbó tẹ́ ẹ yan jẹ́ ó kù é ọkọ̀ Ọlọ́run. àkàndá ọ̀rọ̀ Awíkonko àjàó àrà Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ tèmi ń bẹ lára mi gbẹdú àrán. ní àná ìjẹta à ń gbọ́ wìrìwìrì láti ìhà Trump àti pírẹsidẹ́ǹtì Israeli Netanyahu. ìpàdé kan wáyé láàrin àwọn méjèèjì nígbà tí Trump ń sọ pé ọ̀rọ̀ election 2027 kí ààrẹ Nàìjíríà lọ múra dáadáa pé kò gbọdọ̀ sí wúrúwúrú nínú ẹ̀, àwọn ọ̀dẹ̀ gbọdọ̀ rí nǹkan kan tó takókó pé àwọn da Nàìjíríà rú nípa àwọn òpin ni. Netanyahu ní méjì tó ń tẹ́ lọ ṣe pẹ̀lú Trump ní pé bó ṣe fẹ́ pín Nàìjíríà tí Christian ó dàdó tí àwọn Muslim náà ó dàdó. ìgbàgbọ́ tí wọ́n ní ni pé Southern ní Christian, wọ́n believe wípé àwọn Northern ní Muslim. ṣẹ́tìrì kìíní ẹ̀ bó ṣe rí ó dẹ̀ tí máa ń ṣẹlẹ̀ nínú ayé táyé àwọn alágbára ayé bá fẹ́ ṣètù àwọn nìkan wọ́n ní káwọn kan máa jẹ́ bí North Korea, káwọn kan máa jẹ́ bí South Korea, North Sudan, South Sudan, bẹ́ẹ̀ jẹ́ pé gbogbo káàkiri ayé nìyẹn o. sọlẹ́ máa gbọ́ Western Germany kìíní kan Germany, wọ́n ní báyé ṣe ń lọ nìyẹn káàkiri. àwa ń rí wípé parapara rẹ̀ pé etí ó padà ṣẹlẹ̀ náà ni pé kí wọ́n sọ pé Northern Nigeria, Southern Nigeria. ìròyìn ìmọ̀ ẹ̀sẹ̀ nìkan discourse lọ́wọ́ ṣíṣí tí máa bọ́ sọ̀rọ̀ láì báyìí mo kàn rí pásítọ̀ kan ni tó bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ nípa ẹ̀. mo wá exactly bá a ṣe rò láàrin ara wa pé kìíní yẹn bó ṣe máa fẹ́ lọ nìyẹn géèmù yẹn táwọn máa pẹ́ Nàìjíríà Northern Nigeria, Southern Nigeria ni ló máa bá dé. nínú Southern Nigeria yẹn torí àwọn Ìgbò wọ́n ń ṣe iṣẹ́ gidi gan. ẹ̀gbọ́n mo sọ́gbà yẹn ọ̀pọ̀lọpọ̀ mọ̀ ó wà lára jíìmù tá a náà fẹ́ play. géèmù tán play ni pé àwọn ni wọn ò jẹ́ kí Western world ó gbádùn lórí ọ̀rọ̀ killings tó wáyé. mo sọ́gbà yẹn èdè ló di president Nàìjíríà tí ó sọ̀rọ̀ èdè dì ní ọ̀nà tí àwọn forces ń gbà wọlé pọ̀ fún àwọn tó ń wọ ọ̀rọ̀ Bọ́lá Ahmed Tinubu ẹni tó jarangada tí àkóso yẹn ń rí gbá lọ àwọn ṣe mistake aláwọn ṣe mistake nǹkan ti dàrú àṣírí ẹgbẹ́ ní nǹkan ti bàjẹ́ pátápátá. but tí ó bá work in favour Yorùbá òun lè rí tí mo sá àtàdúrà tá a ṣe gbogbo rẹ̀ nítorí àwọn rẹ̀ ń ṣe báyìí gbogbo lẹ́kílẹ̀ tẹ́ bá wà àdúrà lẹ́fẹ́ ṣe ní o ìwúre ní o anything tó bá wù gbèsè bá fẹ́ gbé lórí development yìí ẹ̀jọ́ nítorí tọ́lọ́wọ́ bá eléyìí tí ó favour ilẹ̀ Yorùbá àmọ́ pé ó favour o ṣùgbọ́n bá ṣe máa tọ́ bí yẹn ṣe máa jagun ni mo ṣe kọ́ yín yẹn torí ẹlòmíì ò mọ ogún jà ìgbà tẹ́ ẹ bá wọn rìn nìkan tó bá ti ń sign pé ó fẹ́ click ìṣẹ̀lẹ̀ kó continue lórí ibi tí kílẹ̀ ti fẹ́ click gbà náà ní mo fà sẹ́yìn wíwá kì í ṣe tá a béèrè ní n tá a béèrè ní tá a bá ti yọ nọ́ọ̀tì kúrò lára sáàtù tí sáàtù bá dúró ogun ti kọ́kọ́ ṣẹ́ náà bọ̀ ilé táwọn a máa sáré fún sí pé torí mo rí gbèsè pé àwọn Ìgbò òun ò dúró wọ́n fẹ́ kó sàjẹ́ mẹ́ta wọ́n gbà kó sáà máa bá tiẹ̀ lọ tí àwọn fi lè lọ àwọn tó nọ́ọ̀tì dáńsọ̀ náà máa fọ́ pẹ́ẹ́pẹ́ ni títí wọ́n fẹ́ fọ́ tó mẹ́fà. lórí ọ̀rọ̀ màá fún yín fídíò evidence tí mo ní lórí ọ̀rọ̀ tí pásítọ̀ yẹn sọ
ẹ ti kọ́kọ́ wò náà kí n tó bọ́ sórí ìlànà mi kọ́ bá dà pa àárín gbogbo ìlúra wọn. the space and his glory, then descend and form something that looked like Jesus walking in the cloud. And it will be there for days. My only prayer is that may it turn the heart of men to look for him. Do you understand? So finally, give yourself to the service of the Almighty God, so you'll be saved from certain pestilence. There will be diseases. You see, there will be what? Disease that can kill in hours, in days. They will have divine immunity. If Ebola cannot harm us, if HIV cannot harm us,
if COVID-20 or COVID whatever cannot harm us, this one will also come and pass in the name of Jesus. Two, video evidence lẹ́rìí ẹ̀ kí pásítọ̀ yẹn ti sọ̀rọ̀ ó kàn bọ́ sí kìnìún coincidence níta sọ lọ́wọ́ ni pásítọ̀ yẹn náà gbé jáde òun dẹ̀ ti sọ láti ibi òtí ẹ̀ rí wọ́n dàbọ̀ ti sọ láti on the second or the third but the fourth ló sọ pé northern Nigeria southern Nigeria la máa fẹ́ pín sí kó tó di pé meeting Netanyahu wáyé àti kìnìún àwọn kan wà tó yẹ pé Ọlọ́run fún wọn lẹ́bùn náà wọ́n máa follow kìnìún yẹn bó ṣe lọ ní irú nǹkan tẹ́lẹ̀ tó ṣẹlẹ̀ inú mi dẹ̀ dùn pé àwọn èèyàn ò dákẹ́ o àwọn èèyàn ò dákẹ́ torí ẹ̀ wọ́n sọ ń bá náà lọ́hùn tẹ́ ẹ bá mú sọ èèyàn kan lágbára tí ò bá ti fagbára rẹ̀ mójútó gbogbo ọ̀ràn rẹ̀ tí ń lo agbára ẹ nílò pé èmi nìkan ni Ọlọ́run ó jọrú ẹni bẹ́ẹ̀ lójú òun ni àmẹ̀tẹ́ ń rí ẹnìkan sọ̀rọ̀ kan lánàá nínú ọ̀rọ̀ tá a ti sọ̀rọ̀ ó ní kí ló fún wa láṣọ̀ránsì pé tí bàbá Bọ́lá Ahmed Tinubu bá sọ sí di gbogbo ìrìnàjò tí ń rìn lọ́wọ́ yìí yóò fi fẹ́fọ̀ ọ̀ràn Yorùbá kò sí bó ṣe fẹ́ fi fẹ́ràn fẹ́fọ̀ ìran Yorùbá torí ẹ̀ mo ti ń sọ láti lẹ̀ bàbá yẹn kúrò lórí léèmù tí gbogbo Yorùbá gbé sí ó yẹ sí bòmíì mo sọ̀rọ̀ kan mo ní tó bá jẹ́ why tí Nigerians ò fẹ́ kí Igbo rule country yìí ẹ fẹ́ kí wọ́n lọ ẹ fẹ́ kí wọ́n rule wọ́n mọ̀ pé tó bá rule Igbo ní agenda wọ́n á lọ eré gbogbo eré sábà sáré ayé wọn bí Nigeria ti máa disintegrate ni but a lot of people wọ́n wá yá kò possible fún Bọ́lá Ahmed Tinubu kò pé Nàìjíríà kò rọrùn mo kàn rẹ́rìn ní kí táwọn tí Yorùbá rí báyìí náà wáì tí ìmọ̀ Yorùbá rí bẹ́ẹ̀ àwa ládàfti jù ní gbogbo ẹ̀dá láyé gbọ́dọ̀ ṣe fún wa ní ètò ẹ̀bùn tó a kì í tètè ní náà rí fújọ wa ológun adélógún táwa yìí nígbà tí à ń sọ̀rọ̀ pé Aláàfin ló sign agreement ti amalgamation gbogbo ṣe mistake iye tó wọ́n rí gbà náà ni pé òun Ṣọlá kò rí ọjọ́ iwájú Aláàfin ò rí ọjọ́ iwájú ṣùgbọ́n mò ń Ṣọlá lórí àwọn èèyàn mi kí nìyẹn máa ń wà nínú ẹ̀jẹ̀ Yorùbá ká fẹ́ Ṣọlá lórí àwọn èèyàn wa ká fẹ́ tẹ àwọn èèyàn wa rì ká fẹ́ wà lókè káwọn èèyàn wa máa wà kẹlòmí ò bú sẹ́kún pé àṣọ ọmọ tòun náà lè dàbá ẹ̀ láyé kí nìyẹn wà lọ́jọ́ ó wà nínú ìrìnàjò kọ́kọ́ ọlọ́ba fi lè fún ìran Yorùbá ní orílẹ̀-èdè ó wà nínú gẹ̀ẹ́ta kọ́kọ́ lọ parẹ́ náà á kó àwọn èèyàn sí kíláàsì wọn wà lẹ́kṣọ̀ wọn irú máìndì yẹn mindset yẹn kò gbọdọ̀ sí lóòrò wa mọ́ mindset pé kémi ó máa ṣe báyìí káwọn kan máa sunkún àbí kí wọ́n máa rà bàbà a gbọ́dọ̀ kọ́kọ́ mú kúrò lórí àjò wa tá a bá mú kúrò yóò dá wa padà sóko ẹrú yóò tún dá wa padà sóko ẹrú because àwọn èèyàn ò ní sinmi akànpariwo ní pé Yorùbá lọ̀tá Yorùbá báwo ni Yorùbá ṣe ń lọ̀tá Yorùbá ìwọ nìkan àwọn èèyàn ó sì ọ níbi kan wọn wà fẹ́ jẹ gàba ní gbogbo wọn lórí. ìwọ nìkan ọ̀dọ̀ rẹ àríyá lọ́jà ìwọ nìkan arọ́mọ rẹ ọ̀kan lọ́mọ ìwọ nìkan àríyáwó rẹ Aṣíwájú Oòduà ìwọ nìkan kò rí bẹ́ẹ̀ wọ́n à ń ṣe nǹkan bẹ́ẹ̀. àwọn bàbá wọn lọ́wọ́ ní agbára láti sọra wọn di nǹkan nílẹ̀ Yorùbá ṣùgbọ́n wọ́n lè rò sọ́tún rò sósì the only greatest mistake tí bàbá wọn lọ́wọ́ sí láyé ni Akíntọ́lá tí ò jẹ́ kó ṣèjọba tó gbógun tì nígbà tí bàbá wọn lọ́wọ́ step out kó government house tó ní kí Akíntọ́lá máa túkọ̀ ìṣèjọba lọ kò yẹ kó padà wojú Akíntọ́lá máa greatest mistake tó ṣe ní ayé ẹ̀ nìyẹn ṣé Yorùbá wà á resist ẹ̀ kí ní yẹn lọ́kọ́ pín Yorùbá sí méjì Yorùbá ò dá sí Ìgbò ò dá sí méjì rí Ìgbò yẹn kọ́kọ́ dá sí méjì ní 58 gbogbo àwọn kíní wọ̀nyí la gbọ́dọ̀ kíyèsára fún a gbọ́dọ̀ kíyèsára fún ká máa bìtú èèyàn ká máa dalẹ̀ àwọn èèyàn gbogbo nǹkan wọ̀nyí tí ìran Yorùbá ò bá sá fún
a máa bára wa lóko ẹrú ní gbogbo ìgbà. Ó jẹ́ ìmọ̀ràn ó sì jẹ́ èròǹgbà tèmi pé tọ́lọ́run bá fi lè kọ́ kí ìran Yorùbá kú lóko ẹrú a gbọ́dọ̀ eradicate gbogbo tó jọmọ́ irú ìrìn àjò báyìí nínú ìgbésẹ̀ wa. A gbọ́dọ̀ eradicate. So reason rèé màá fún yín ní àkàwé kan lórí ọ̀rọ̀ ìyá Ìlọrin tí wọ́n lọ dáná sunlé wọn. Ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀, àwọn èèyàn dẹ̀ jáde wọ́n sọ̀rọ̀, olúkálùkù ti sọ ìrọ̀ kan yìí. A rí bàbá kan tó pè ní aṣáájú àwọn mi ìmọ̀ aṣáájú tó jẹ́ wọ́n wọṣọ funfun báyìí, màá mú fídíò wá tí àwọn náà lọ sí ilé Ìyá Ọ̀ṣun. Ọ̀rọ̀ pọ̀. Ìlú Ìlọrin ìlú oníjàmbá ni, wọ́n mọ ìjàmbá ṣe, omi tá a fi dálù Ìlọrin ni wọ́n sì jókòó tí wọ́n ro ẹjọ́ tì í. Ẹ lọ sílé Ìyá Ọ̀ṣun, ẹ lọ balẹ̀ rẹ̀ jẹ́, ẹ̀yin náà lẹ́jọ́ gbogbo ẹ̀sùn rẹ̀ ná, ẹ sì padà lọ. Gbogbo ààrẹ èèyàn tó dìfẹ́ǹdì lọ níbi pé wọ́n ní síbẹ̀ yẹn wà lórí gbọ́dọ̀ lọ́hùn, ọmọ ìyá náà lè dáná sun, kí lọ ọmọ rẹ̀ ò dáná sun. Ìwọ lè dáná sun lé bàbá rẹ̀, ìwọ tó sọ̀rọ̀ yẹn pé ọmọ Ìyá Ọ̀ṣun ló dáná sun lé ilé ìyá rẹ̀, ṣé ìwọ lè dáná sun lé bàbá títí ẹ nítorí kíni? Ẹ máa kí ìsọ̀rọ̀, ẹ máa rò pé àwọn amọ̀kùnmẹ́kọ̀ọ́ lẹ̀ ń bá wí. Ẹ ti ṣe tẹ́ ẹ fẹ́ ṣe, amọ̀ yín lórí ọ̀rọ̀ ẹ̀sìn, ẹ ṣe síta ní Ọlọ́run àbẹ́ ṣe fún. Ìyá Ọ̀ṣun ti jọ́ kínní àdátẹ́ ẹlẹ́ mú lọ sí Mẹ́kà, gbogbo ẹ̀kọ́ tá ńlá padà rí. Tẹ́ ẹ̀yẹ pọ̀ tí gbogbo yín tẹ́ bẹ̀rẹ̀ sí ní kó fún yẹn níyà, gbogbo àṣírí ẹ̀ ló tú. But ìyẹn kọ́ ni kì í ṣàṣekọ jàgídíjàgan la wà, kì í ṣàṣekọ jàgídíjàgan. Arípẹ́ ti ṣe ń tó wù yín, ọkàn yìí ti balẹ̀, kéèsì ti wà lọ́dọ̀ ìjọba, tó bá wù ìjọba kíjọba ó ṣe. Àwọn ti kéèsì Tani Olohun, àmọ́ tádájọ́ ṣe lórí ọ̀rọ̀ Tani Olohun, àmọ́ ìgbésẹ̀ táwọn ọlọ́pàá gbé lórí ọ̀rọ̀ Tani Olohun. Gbogbo ẹ̀ ló wà ní àkọọ́lẹ̀ lọ́wọ́ wa, àti ní sọnù. Nígbà táwọn èèyàn tó sunkún lọ bá lọ́yà Fálànà, àmọ́ ìgbésẹ̀ tẹ́ gbé lórí ọ̀rọ̀ Fálànà. Ìgbà tí wọ́n lọ bá Sowore, àmọ́ ìgbésẹ̀ tẹ́ gbé lórí ọ̀rọ̀ Sowore. Gbogbo pátá ló wà lọ́wọ́ wa. Àwa kì í ṣe dédé ni, àdẹ̀ kì í ṣàmọ́kọ́mẹ́kọ́. Ṣùgbọ́n mo tó sọ fún Elédùà lẹ́nìíṣẹ́, Ìlọrin ó bọ̀ lọ́wọ́ Fúlàní. Ẹ lọ kọ̀rọ̀ tí mo sọ lẹ̀ lẹ́nu. Àfi tí ò bá sọ́nà lókè, àfi tó bá jẹ́ pé Ọlọ́run lẹ́ ń pè tó tọ́ lókù. Ṣùgbọ́n tẹ́lẹ̀ tí bá sọ̀rọ̀ ní ẹyin sẹ́tẹ̀ jẹ́, Ìlọrin ó bọ̀ lọ́wọ́ yín. Èmi ò ní sọ jù bá lọ. Ìyá Ìlọrin, ìyá Ìyá Ọlọ́ṣun Ìlọrin, àwọn tí wọ́n bá àwọn ẹlẹ́yinjú àánú ńlẹ̀ Yorùbá, ẹ dìde ìrànlọ́wọ́ sí ìyá yẹn, ẹ dìde ìrànlọ́wọ́ sí. Ìkejì tí màá wá sọ, tẹ́ ẹ bá dìde ìrànlọ́wọ́ láti ran ìyá yẹn lọ́wọ́, wọ́n dà pé mo ti rí tá post account ẹ̀ mọ́ ẹ̀ka make sure pé àkáǹtì ìyá yẹn náà sanwó sí, kan fi tó lè ìyá yẹn ṣe kí ìyá yẹn fi máa rí ibi sùn, kó má máa wà wọ̀sùn káàkiri. Ìyẹn jẹ́ ẹlẹ́ẹ̀kejì. Ẹ jẹ́ kí security ìyá yẹn tight, tí wọ́n fi ní, torí mo mọ̀ lọ́rọ̀ dáadáa, mo mọ̀ wọ́n gan. Wọ́n lè lọ bó nǹkan mọ́nú léwu tí wọ́n ò fi ní ilé yẹn kọ́, tàbí kí wọ́n fi kí nǹkan kan burúkú mọ̀ ṣẹlẹ̀ sí. Ẹ lọ wá àmójútó bí ìyá yẹn ó ṣe nílé lórí. Kì í ṣe dandan ní kó kọ́lé síbẹ̀ yẹn mọ́, wọ́n lè lọ kọ́ síbòmíì fún tí ó wà lálàáfíà. Ẹ fi tí lọ gbogbo wàhálà tí lọ́dún bá fà pẹ̀lú yẹn fi wọ́n lẹ̀. Ẹ̀yin sá máa sọ fẹ́lẹ́ dùnmọ́ rẹ̀ pé tó bá jẹ́ pé lódodo ìwọ lọ bá dá ayé òun ọ̀run, ìwọ lọ ṣètò sínú wọn sínú ayé àtọ̀run, wọn ò lè mú jẹ. Mo nígbàgbọ́ ẹni tó nígbàgbọ́ nù Elédùmarè yàtọ̀ sẹ́ni tó nígbàgbọ́ nù títáwọn nígbàgbọ́ nù rẹ̀ yẹn o. Méjì ni, ẹni tó bá nígbàgbọ́ nínú Elédùmarè ó yàtọ̀ sí táwọn nígbàgbọ́ nínú rẹ̀. Méjì ni. Ẹja máa wo ohun tí ó ṣẹlẹ̀. Ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ lórí ìkànnì ilé nìí.
èmi ti ní tòótọ́ bàbá àṣà títí táfi máa má kàn sí àkọ́tún ètò mi wá ó dìgbà. lọ ẹrù àwọn màmá ń kọ gangan. bí ẹni gbogbo ẹ ti gbóná ká gbogbo ẹ yẹn yàrá ni yàrá ìbùsùn wa àtàsọ àti gbogbo ẹ yàrá ìbùsùn wa yí ẹlẹ́dí ẹ̀yìn bẹ́ẹ̀ ti sẹ́kàn aṣọ ẹlẹ́dí kì í máa yí káàkiri. sẹ́rù ẹ̀ pọ̀ jù ìjọba ẹ̀ pọ̀ jù mẹ́. níbo nìyá lọ nígbà yẹn nígbà tí sẹ́ǹsẹ̀ yìí. lórí náà wẹ̀rẹ̀ nígbà tí nǹkan ṣẹlẹ̀. bọ́ọ̀lù màmá wà báyìí àwọn wà mẹ́. a lọ check mọ́ mi. mo sáré tí wọ́n ń pa abẹ náà ti fi ṣe fíìmù náà yà lóyà tó tá dúró náà nígbà yẹn náà. ọlọ́run jẹ́ ká ṣòfò ẹ̀mí o. Well, on behalf of the entire community, now I see what we